You are Mr. Aderupoko. Yes, sir. I mean it. You work at the pathology department. Rárá o. Ìṣe mọ́ṣúárì. Èmi ni àwọn agbókùú làwa wà. Okay. Nǹkan tí mo ń béèrè ni pé ó ń ṣiṣẹ́ níbi ti àwọn òkú. Bẹ́ẹ̀ ni èmi ni ọ̀gá àwọn agbókùú. Mr. Aderupoko, ǹjẹ́ ẹ mọ̀ ìdí tá fi pè yín wá síbí báyìí? Kí lèmi fẹ́ mọ̀ tẹ́ pè wá fún? Ngbò sí pé torí gbogbo wa lẹ jókòó síbí, kí lọ́kàn mi pẹ̀lú èèyàn? What do you know about the missing corpses in your department? Ẹ̀rí nǹkan bí o, bí gbogbo ojú ayé ti rí nù o. Bó bá di mèsì ìgbà náà wọ́n ro nǹkan kó àwa o. Ọmọ ọ̀dọ̀ yín gbà láwa ń ṣe o. Mọ́tò yín gbà láwa ń ṣe o. Ẹ̀yin gan bẹ́ẹ̀ bá ń lọ lífù ẹ̀ ń gbà láwa ń ṣe o. Gbogbo èyí ò méèsì o. Ṣùgbọ́n bó bá ti kàndọ́ ti amèsì bẹ̀rẹ̀ bí nǹkan bá ti sọnù sọ́ọ̀bù bìkan nu. Aderupoko, báwo ni òkú ṣe ń sọnù ní dìpátímẹ́ǹtì yín gan-an pàápàá? Bó kù ṣe ń sọnù à ń san oúnjẹ ni. Kì í sọ̀rọ̀ ìbínú. Ìdí tá a fi ń ṣe ìwádìí ni fún ìlọsíwájú ibi iṣẹ́ wa. All right, you can go. Ẹ̀sìn yóò dáa fún tí yóò di. Ìmọ̀ bọ́yá bá bẹ̀ kán lè gbókùn. Mo fẹ́ kí n máa wá nǹkan fọpa ọ́dà nígbà tí àsìkò ò tí ì tó yìí. Àsìkò wo ni ò tí ì tó? Tí n bá sọ fún mọ́mì kó máa bá wa tọ́jú ọgbà kó máa bá mi fomi wọ́n fúláwà wa ńkọ́. Ọ̀dà. Èyí sì sọ fún wọn. Mo sọ fún yín ò rẹ́ ṣe nǹkan tí. Ẹ kú àtàárọ̀. Ṣé ẹ̀kọ́ kan wà mí wálé o? Rárá, tí ẹ bá ti tán ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ. Ẹ sọ̀rọ̀ tó fẹ́ sọ. Ọkùnrin àlejò ni ó ní òun wá àwọn kankan láti máa fi pawọ́dà. Ọkùnrin títí ń bá gé oko ọgbà tí ń bomi wọn kò kúkú wá mọ́. Máa ní tá a bá fún ọkùnrin ní sẹ́ǹsì yóò kúkú lè ṣe dáadáa ni mo ní kí n bá yín sọ. Ó sọ fún ẹ pé òun fẹ́ ṣiṣẹ́. Ó bá mi sọ. Ó bẹ́ẹ̀ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ pè fún mi. Ọ̀rẹ́ wa olóríire yẹn gbáà ni ọ́ bí mo ṣe bá wọn sọ lọ́wọ́ kan wọ́n sì gbà bẹ́ẹ̀ ni wọ́n ti gbà wọ́n gbà wọ́n ní kó yọjú sáwọn ń bo wọ́n wà ń pálọ̀ ńlá. Ẹ wọlé. Ẹ jókòó. Bàbá Gateman sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́. Mo ní kí n má jókòó lásán kó lè ọmọ fọwọ́ pa nǹkan ni. Ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yẹ kẹ́ lọ máa rojú ara yín fún bàbá Gateman bẹ́yìn. Síbẹ̀ náà a máa fún yín níṣẹ́. Ẹ ṣé. Kò tó pẹ́. Kí ló dé? Ẹ jókòó. Ẹ jókòó. Anyway ṣá nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé anytime tẹ́ bá nídìí aṣọ wà nù kọ́bọ̀dì fún yín láti lò. Ẹ ṣé mo dúpẹ́. Síbẹ̀ náà nǹkan kí ló dé? Bàbá ẹ ǹlẹ́ sà ẹ jókòó ẹ ǹlẹ́ ó tó jọ mẹ́ta ṣé dáadáa lẹ wà Àdúpẹ́. ẹ kú lé o ẹ gbà ẹ wà ló kéré
mọ̀mọ́ mọ̀mọ́ ọmọ yín ti dé o ká ìyá dárayá o. Yes, ma. Mami, ara wọn ò yá láti jẹ táwọn ò lè jẹ nǹkan kan o. mami báwo ló ṣe wá ń ṣe yín? Àlejò ilé rẹ̀ ń kọ́. Àlàáfíà ló wà. bóyá ń gba àwọn rí yín ìwà jẹ. pẹ̀lẹ́ àmì ẹ̀ lánú ẹ jẹun. ẹ pẹ̀lẹ́. Ẹ gbà. Ǹjẹ́ mọ́ à.